Africa Content TV. Tìlú MC. Bẹ́ẹ̀ bá pè lọ́mọ ní mọ́tò, àwọn wo lọ́mọ ní mọ́tò? Ẹni tó fowó ra mọ́tò, tó gbé sórí títì, tó jẹ́ transporter, Àyìndé mọ́tò láwọn tó ń pawó wálé. Bí transporter ò bá invest sórí mọ́tò, ẹ̀yin èrò, ẹ ò lè rọ́kọ̀ wọ́n. Bẹ́ẹ̀ bá ro tàwọn olówó tó ní mọ́tò, ẹ ro tàwọn mẹ̀kúnnù tó pọ̀ rẹpẹtẹ. Fọ́ọ̀rọ̀ owó ra mọ́tò, ẹ̀kẹ́ni tó fowó ra mọ́tò tó fi ń ṣiṣẹ́. MC Musiliu National Union, àwọn wo ló ń ṣe? Àwọn tó ń ṣiṣẹ́ mọ́tò náà ń ṣe National Union. Àgbèrò nìkan kọ́, àwọn olówó tó ń fowó ṣòwò tó ń lórí gbígbé náà ń ṣe National Union. Kúlékúlé ọmọ tó bá sá, àwọn Àyìndé mọ́ bọ́ láwọn arábàbí. Ojú òní tiẹ̀ lọ́lá lọ́hùn ọkọ̀ tí ó ní ẹ̀mí lu Chicago àwọn arábàbí. Ìmùlẹ̀ Ọlábísí ti fẹ́ ti pé àwọn àjíwá sí o. Àyìndé adé ayédáadé Àyìndé Musiliu kò ní burú fún ẹ Àyìndé o, kò ní burú fún ẹ Àyìndé, kò ní burú fún ẹ Àyìndé, kò ní burú fún ẹ Àyìndé. Àyìndé ẹrù ẹ ò ní dànù, gbogbo ẹrù tọ́lọ́wọ́ bá tó fún ẹ kò ní dá dúró. Máa ṣe bó ṣe ń ṣe lọ, màmá yìí wá ẹ padà. Òyìnbó olóògùn ebi, ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Ọmọ tàjà báńkì yóò kárẹ̀ aṣíwájú. Ọmọ jàkà bá ń ní ọmọ tàṣíwájú, ọmọ àkọ́bí.